ǹjọ́ ti ẹ̀ fẹ́ràn àwọn ẹni rẹ bí? ǹjọ́ ọmọ bínú àwọn àfáà? تقصر عنهم وتخوض فيهم. O ní bá wọn àfáà ṣe. O bá wọn ṣe وتخوض فيهم. الخوض في الباطل. tó o bá sì dọ́rọ̀ àfáà lẹ̀. ẹni ó bá ga àléébù rẹ̀ ni wọ́n máa yọ ń tiẹ̀. wọ́n ṣe é pé yẹn náà fà àwọn obìnrin. bá a bá ti róbìnrin tó ṣe àti rí àgbáyé tó ṣe. báyìí nábì ti tó obìnrin ló bí ànábì Muhammad sallallahu alaihi wasallam. ṣé àbàkùnrin náà ló bí olè rí? èyí tí ń lágò ọmọ rí tẹ rí inú ìyá kan lòún náà gbà jáde. obìnrin kan ló bí. ẹ dọ́kẹ́ bá ń chẹ́kì wọn bí. كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد. ó ká mi lára bàbá wa gà mí máa ń sà. دماعي وجسمي قد تصلي على الطين له في فؤادي محمد. èmi ò gbọ́ kí wọ́n yóò bá ànábì tiẹ̀ rẹ̀. أرمنامي بليلة على حب كلها لمحمد على حب كلها لمحمد. وأخلص مدحي للنبي محمد. tó bá ṣèmi ni wọ́n ẹni tó jòkó tì mí ohun rẹ̀ kò ní jákèjì tèmi lọ. منها النبي محمد منها النبي محمد. bọ́ọ̀tì yóò gbé wọn náà nù. منها النبي محمد وذريته منها النبي محمد. mo kí iṣẹ́ ọlọ́run lára Sheikh wa Ríbidé sí. Sheikh wa Abdul Fattah. لهم افتح لنا فتوحة العارفين. آمين. قولوا صيحي يا عامي الظلامي بليلتي على حب قلها لمحمد على حب كلها لمحمد. tó wà lójú ẹgbẹ́ tó bá lè fàbànújẹ́ ẹ̀ mọ́ra tó yìí ń bọ̀ níbi dáadáa. ìbànújẹ́ náà kò ní bọ̀ ọdún ilẹ̀ sùúrù yìí. wọ́n yóò bá di amúlákù já omi náà sàmà. lítàrí híbì. lítàrí híbì náà rílẹ̀ àṣì
mo kí Ọlọ́run. Allah. Mo wá kí Ọlọ́run lára Sheikh wa Aribidesi. Mo kí Ọlọ́run lára yín. Abẹ́ ẹ̀rọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́, iṣẹ́ Ọlọ́run ló jókòó yìí. Iṣẹ́ Ọlọ́run ló jókòó yìí. Gẹ́gẹ́ bí rakọ́mí Ànábì sọ́ọ̀rẹ̀. Láàdámọ̀sù àbísọ́ọ̀bì. Ọlọ́run ní rakún mímí ni ẹ gbọ́dọ̀ fọwọ́ aburú kan. Ẹ má fọwọ́ aburú bá. Kí ló wí ọmọdé yìí? Salla alayka Allahu ya Adinani ya Mustafa ya Safwatar Rahmani. Bàbá Mustapha kéwkéwé. Tẹ́ bá fún mi lára balẹ̀ yóò dùn mọ́ mi púpọ̀. Àti kí ànábì tiwa Muhammad. Alhamdulillahi alladhi a'tani hadha al-ghulama tayyib al-ardani. Salla alayka Allahu ya Adinani ya Mustafa ya Safwatar Rahmani. Akáwọn àfáà wa torí àwọn aláwọn àfáà tó pọ̀ àwọn ẹsẹ̀ kàtá tí fojú di àfáà láàfáà. Tẹ́bátẹ́rẹ́ àfáà tó kún ọmọ ẹgbẹ́ ó jọ pé ẹ gbọ́dọ̀ fẹ́ nìkan ní àfìmí nìkan kò ní jèrè ọmọ wọ̀nyẹn torí ọmọ rẹ̀ ò lọ fara pa níbi tágbára rẹ̀ ò ní ká. Èmi lọ kún ọ tó bá wọn tọ́fi ní òsẹ́lòmíì láyé mọ́. Èèyàn kù tọ́ rí ma lọ rí ma. Kódà lórí ẹ̀mẹ́ kò kéwù kò máa ń pa ó sì lè hàn án lè mọ́ ló sì kún lọ. Bẹ́ẹ̀ bá sì wá mẹ́jẹ mẹ́rin ẹ̀ wá. Bọ́lá lọ́nà ànábì sẹ́. Sallallahu alaihi wasallam. Aribidesi Sheikh wa Aribidesi. العالم العلامة الله أكبر. سماء فوق السماء ونال قربا. Ẹ ti pààrọ̀ òwe àwọn tí ò ní kàn ṣe. Bó náà ti pa àwọn wèrè. Wọn lówó tó máa ń dé bá ní àkà ní kí jẹ. Àsọmọ tí wọn ò bíire ní fowó jàkà. Ẹ̀yin lọ máa ní ń fowó ṣe. Ibi bolówó bá dáyà kọ́ yóò sá lọ. Inú omi tààrà ni. Ẹ wá sọ níbi tó ṣe é rìn geere. Àṣẹ ìfowó jẹ àkàrà. Ẹ máa jẹ point and kill. Ẹja tí ń lọ nú omi yóò àná ilẹ̀ papọ̀. Ẹ máa jẹ yín o. Wọ́n yí commission kù. Pélágbájá jẹ́jẹ́ tó dáa 20 million yóò sọ yóò tọ̀ náà ni. Ntàrí là commission. Ẹ jọ sí mo lè sọ̀rọ̀. وخاطب ربه وحظى بعينه. صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. Ọlọ́run ará Ànábì níṣẹ́. Umaru wá gba tiẹ̀. Níjọ́ náà Ànábì ò tó pèrún jákè. Bí Umaru ṣe ya kèntì tó ya wèrè tó ó kápá Ànábì. Kọ́mọ̀rù pọ̀ ọjà àfa àwọn ò lè pa ọ́. Má rìn bókibóki. Gbogbo nǹkan tó ọba dá kọjá mọ́pọ̀ tó. Báyé bá ń tì ọ bí ọkọ̀ tó dákú mọ́ tìra rẹ̀. Bọ́ ọba ìdáàtọ̀ wọ fírì ìkòtò lọ́lọ́. Aribidesi. Ẹ jẹ́ sọ bá gbogbo alájọ jèrè ọgbọ́n.
ànábì wa rí i pé iṣẹ́ yóò dùn jẹ́ ó wá kojú sọ́lọ́ ó ní ọlọ́ọ̀ bá ń ṣe ọkùnrin nírọ̀ sí ọ̀nà ọ̀rọ̀ mi ṣe kò jẹ́ rí jẹ́ ṣèbó bẹ́ẹ̀ náà tì í kò sí pé ó ń ṣe ọlọ́ọ̀ ló kó lọ táláyà. kọ́ńtà ọmọ ìlú láyà nǹkan ṣe lúwẹ̀ẹ́ nù. Ọlọ́run wá pàṣẹ pé máa gba tiẹ̀. Ó wá náà nábì yẹn pèrò jákè lónìí, ànábì lẹ́rù ń gbà. Ó lè mi náà lẹ̀rù jọ náà. Èmi ní ń bẹ láàrin wọn kò sí pa pèrú. Èmi ní ìjọ pé. Ànábì wá pèrò, ànábì kò pèrò jákè. Ó wá yọ ìdà báyìí. Ó lẹ́nu tó bá fẹ́ kí ọmọ òun dọ́mọ òrukàn. Ẹ tó bá fẹ́ kí ìyàwó òun sófò kó jáde léèsì. Jáde máa jíṣẹ́ ká. Wọ́n ò máa rí mi lẹ́yìn rẹ̀ léèsì. Ẹnìkan ò sì gbọ́dọ̀ pín. Ọwọ́ sì wá sàfà ọwọ́ aláfojúdi wọ́n lo kánọ̀kù fún wọn wọ́n sì ti parí ìrìn àjò báwọn. kólú mọ́rí ìfi bayti amir ẹnì kọ̀ọ̀kan lọ́ba nílé rẹ̀ tọ́lọ̀ fi sí níta àjọba lé ló yàtọ̀ ìwọ jọba lé kí ó láyé fi mọ́ ẹlòmíín náà rò kàn mí ìmọ̀ sọ. Ó lè dọ̀nà rúmọ́ lọ́wọ́ wọ́n ni ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ló bá débi tó ń lọ o. على رأس هذا الكون نحن محمد على سوى جميع الخلق تحت ظلاله. Bẹ́ẹ̀ bá tún wá gbà nígbà tí Mósè àti Fìràwọ́nà pàdé. Nínú ìfìyàwó parẹ́sẹ̀ àti ẹ̀sìn rẹ̀ bí Mósè họ ni kò dúró tó bá ṣe kó dúró wọ́n lọ jà ní ìbámu pé nǹkan bẹ̀ máa sá lọ Fìràwọ́nà wà pọ̀ sí rẹ̀ pé mú sì lé ọba lomi fi parẹ́ Mósè ò gbọ́dọ̀ dúró òun náà mọ Fìràwọ́nà. Gbọ́n sí ń sọ. Àlọ́ ráàsì alàlìkàwọ́nì. Mósè ò dúró kò dúró. Ó mẹ́ni tó tọ̀ ń dàgbà. Ó mọ̀ pé sòrò kò ní. Ọ̀dàlẹ̀ ìgbésẹ̀ sádùúgbò yìí wọ́n jẹ́ okun lọ́bọ̀ mí tó ti fẹ́ràn rẹ̀. Ìwọ ni àjọ nílé ni ọ̀kú kíákíá báwọn. Àwọn tó jọ lò sí ikú tánu kọ́kọ́ lọ. Tọ́ rìtúìtì ara rẹ̀ tọ́ sọ̀rẹ́ndà náà. Ọwọ́ àpàdé ànábì náà ṣe ìjìlágbà mọ́kà gbóná ó sá lọ kó tó padà wá Mádínà. Àlọ́ ráàsì alàlìkàwọ́nì. Ibi táyé bá fẹ́lẹ̀ là á sọ ẹrú kà. Èmi ni ó kọ̀ ju yàrá kan lọ́nà yìí tó lọ́ọ̀ ní bóde family house. Ṣé yàrá kan náà lọ́wọ́ ní sàárè sí? Wọ́n jọ bí àníyàwó arọ bàbá rẹ̀ ò tí kú náà. Tọ́ bá ń pe ọlọ́mọ ẹlẹ́sẹ̀ bíi ìtìẹ́ wá ní bàbá rẹ̀ gan tó pè é lọ́lọ́mọ. Sáà tó jòkó faranda tí mo kú tẹ́wọ̀n ẹ̀ lọ́yọ́ bàbá rẹ̀ tójú rẹ̀ ní kó tó lọ. Ǹjẹ́ sì fi náà ò tí ì dá wọn fi kọ́ ni. Èyí rẹ̀ ni wọ́n á sọ̀rọ̀. Nahnu Muhammadin. Mo tó ṣe kọ́kọ́ lọ bẹ̀ ara àwọn ọ̀dọ́ àfọ̀ balẹ̀ mọ́. Kìrìkìrì wọ́n ti pọ̀ jù. Wọ́n ò ṣe déédéé tálíbidé tí ń ṣe ẹlòmíì ń pọ̀ pẹ̀lú tí ó pa ń bluff. على سوى جميع الخلق تحت ظلاله. Mo kí bàbá kéwkéwé mo kí ájọba sáàkì ńkọ́ bó lọ wí. لدى طور موسى نهدي أخلع وأحمد. Ní tó ti lé ní 25 years. Kódà wọn wá kírun ọdún lọ́fà ń gbà mí àfa Razaki fẹ́ràn mi púpọ̀ lọ́rẹ́ à ẹjọ́ máa wá ní tó. لدى طور موسى lùbàdìrì fún mi. نهدي أخلع وأحمد على العرش لم يؤذى بخليعين عاله. Ó ní tí ẹ̀mí gbọ́dọ̀ fi Muhammad wé Musa. Ìjọ tí Musa déwájú Ọlọ́run ní fakhla'na alayka innaka bil wadi al muqaddas tuwa. Bọ́ bàtà rẹ méjèèjì ilẹ̀ tó máa lọ fẹ́ wọ̀ ẹ́. Àmọ́dọ́tà nábì dé. على العرش لم يؤذى بخليعين عاله.
pẹ̀lú bàtà rẹ̀. Àlàlẹ́ àrísílám yóò àdá òbí ìkàlẹ̀ ilẹ̀ àlè. Mọ́ lẹ́nìkan ò jẹ́ nìkan lọ. Ẹ lè jọ kí ó bákan náà, ẹ lè lò bákan náà. Ó wà nù ẹni tí ẹjọ́ jáde lè ké nígbà kan náà tí ó tún padà sí ẹrú ẹni tí ẹjọ́ jáde. Yóò sì mú olóde yà sí ibi ní ó pa ọkù. Ọ̀rọ̀ pa àjọ kí olójú bọ́ọ̀lù kọ́ àkọọ́lẹ̀ yìí ò dọ́gba. Mo kí bàbá Suleiman àbí bàbá tí a lè fi hàn pé bàbá tó kù ní bàbá mi nì gbàrà tí mo dé Sheikh wa arígbélé sí wa ní bàbá tó kù bàbá mi nì báríkà ayé tí mo lè gbé orí eré yín sá bàbá mi ń bẹ àdébí dáadáa hàn bóòlù ayé ọmọ rẹ gan rí tinubu ló fi lò sí ọmọ ọlọmọ yóò tagbá rẹ ń pa nì yóò ta ní padànù ní ẹsẹ pé ìwọ fẹ́ ga alágbólé wa àbí ń sí ọ ní egun èyí ni ẹ máa léyìn akọ lẹ́tẹ̀ kò sọ fún yín ẹ̀yin olórí ìkúlẹ̀kùlẹ̀ ta ló fi dáadáa hàn yín kẹ́hìn lè mọ̀ bọ̀dá rẹ tó fi dáadáa hàn yín tìbí sáré iná padà gbé lọ bí ilẹ̀ ọ̀hún. àdébì ni ẹ ṣàánú oore yín brikitman ẹ fi pamọ́ bọ̀ tí ò bá yẹ kí wọ́n mọ̀. olóòlùmí tó yìí rẹ̀ pé yóò máa ya fọ́tò yàrá rẹ̀ èyí ni bí mo sọ wà lórí bẹ́ẹ̀dì mi tí mo tó lé àwọn kàn sí ọ. ọ̀ ń gbàlejò tó jù ọ̀ tó bá wọn. lọ́wọ́ táwùsì sí rọ́kà ilà ilẹ̀ ìkà. ọ̀ tó bá wọn. fa iná likuli nasihan. ẹ jọ mo kí bàbá wa àgbà. Bàbá wa mi máa sà. Màìmáṣà. Mo kí al-Arif bin al-Arif. Àwọn tí wọ́n jogún wìláyà. Wọ́n jogún rẹ̀ ni. Allahu Akbar. Ìyá àtúnfi sirraka. Bàbá wa náà jì ní. Illa ilayka. فإن لكل نصيح نصيحا رفيق نواز سعيد خليفة واكم صلاة فإن لكل نصيح نصيحا مكي على رسيوان ẹ̀yin ìyá ìyá dáadáa yẹn ní náà ẹ sì dá mi lóhùn dáadáa mo káwọn bàbá náà mo káwọn tí ó rẹ̀ wá ṣe lórí atẹ́gùn tí wọ́n ní kójú ti Sheikh wa Abdulfatah Aribidesi ẹlòmí ò rí irí sí sáǹfààní fún yín ọlá mímọ̀ lẹ́rí àwọn sáré àṣà wọn náà ti kìlómítà ọgbọ́n gbogbo ẹ̀dá tí wọ́n máa ń búyàn lórí atẹ́gùn kò pọ́n ni ayé fẹ́ gbọ́n tó gidi kọjá àṣẹ tí wọ́n ń sọ àṣẹ wọn máa kú lórí sí ni torí ọ̀nẹ́ tọ́ tíra tó wúlò mọ́ tíra yẹn wúlò ọmọ ọ̀tọ̀ tó bá yà wọ́n padà lẹ́yìn rẹ̀ pé eléyìí ó mọ̀ jà sí lọ wèrè ni ayé tẹ̀lé wèrè ká ọpọlọ yìí rẹ fi respect yìí káàrí bí lẹsí ní ọpọlọ very talented bẹ́ẹ̀ bá lọ sí ibò mi lẹ lọ sí ẹsì gba kòkè níbẹ̀ náà nínú ọtí ẹ máa kú. ẹ̀yin yá dáadáa yìí ṣe kọ́ fún yín ní àbọ̀ sẹ́tẹ̀ǹsì náà abẹ́ kí n sọ díjọ́ mi ẹ fẹ́ gbọ́ torí sẹ́yìn lábọ̀ ó lábọ̀ ẹ múra sí ìyá kan ní bẹ ìmọ̀ sí kídìmọ̀ àfà àríbidé sí ìjọ náà Sheikh Fatah àríbidé sí ìjọ náà kí ṣe kídìmọ̀ rẹ ni
yóò fún lóúnjẹ afún lásán. ìrẹ́kẹ̀ gbọ́ nílùú Rome ní ẹ bá jagun wọ̀lú bẹ́ẹ̀ bá ti gbọ́ òun dátàn ìlú wọ́n jagun wọ̀lú báyìí ọmọ ìyá náà wà náà tẹ́ kó lẹ́rú. bàbá èyàn mọ oore ṣe kò mọ oore ṣe kò kàdéwò Ọlọ́run. bàbá kó ọmọ ẹ̀ lẹ́rú ọmọ kan tí yàrá sì bí lẹ́nu ìyá yóò lè sùn mọ́ kò lè wo ló bá kọ ní sọ́dọ̀ àáfà tí ń ṣe kídímọ́ fún ó ní ẹgbà mi wọ́n kọ́ ọmọ yìí lẹ́rú. ẹgbà mi àáfà wọ́n kọ́ ọmọ mi lẹ́rú. n sì bí mi. àáfà ní kí ló fẹ́. àríbílẹ̀ sí jọ́nà lọ́tún lóko yìí o. ó ní kí ni tó fẹ́ tayọ kí n rí ọmọ mi. wọ́n ti kó lẹ́rú ọ̀sìn fẹ́ kí wọ́n dá padà. ó ní bẹ́ẹ̀ ni. ó ní ẹ bá ń sọ fọ́nà kan fẹ́ jèrè sẹ́yìn. ẹni tí ò bá ní tóbi ṣe dúró níwájú Ọlọ́run ìjọ òṣòro ni ó mọ̀ fọ́nà jù lọ. kí lọ fi ṣe dúró lónìí kí lọ ní kí lọ ṣe fọ́nà tí Ọlọ́run fi dò sí ọ. bẹ́ẹ̀ tó bá ń la àṣà láti wọ́n máa fún ẹ ní wọ́n tún lọ́rùn àwọn bẹ́yà wọ́n yàn lálẹ́ ni. overstatement ni pọ̀ jẹnu rẹ lọ. bẹ́ẹ̀ sì múra dẹ́dẹ́ yìí ará àdúgbò yìí mi ò nígbà tí wọ́n tún lọ darí ibi dé sínú àti ẹ̀rọ sọ̀dà sínú ikú ẹ máa rè èso yóò padà dìgbù lọ́la. àfa kàṣíláì ló bá jẹnu wújẹwújẹ ó ní máa lọ tó bá dìrọ̀ rẹ wá sọ fún mi nítorí ọba rí máa lọ. yóò dìrọ̀ rẹ tí yàwó padà wá báyìí òun àtọmọ ẹ̀ ní ẹjọ́ wá. ṣé ẹ wá mo bó ṣe rí ń wọ̀n sọ́njọ́ mi. فإني رأيت قوة الرجال لا يتركون أديما صحيحا. àáfà wa ń bí ọmọ yẹn bó o lọ ṣe là lóko ẹrú. ó ní bẹ́ẹ̀ ni ó ní wọ́n ti mú àwọn wọ́n fọn roko ìyà ń jẹ àwọn tó pọ̀ olùkàn dọwọ́ ọ̀rọ̀ lẹ tí èrè jẹ́ mi dè lọ́wọ́ àtẹsẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ olùkàn tún fúnra rẹ̀ ni. àwọn awu àsìkò náà ó sì dédé ìgbà tí ààrẹ ń bẹ wájú àfà tí pé bá a sọ fọ́nà kó tó màmí rẹ̀ tá a bá jẹun wújẹ́wújẹ́ o àṣetí èlì ní túrọ́. jẹ̀mọ́ tẹ̀lé mi nígbà ní ìwọ ọjà tí ènìyàn fi sọ wọ́n tún wá lọ mú èèkà tó lágbára wọ́n tún fi dè é gbà tó lè dọ̀ kàn ó tún ti tú. wọ́n tún fi mí dè é ó tún tú. ọ̀gá wọn ní ẹwà sọ níyà ìwọ ọmọ yìí sọ níyà ní mo níyà ní bàbá wọn ni ó níyà rẹ ní tó ṣe fọlọ n ti ṣẹlẹ̀ kọjá agbára rẹ wọ́n wulẹ̀ parun síbi àfiọ́ lè máa lọ. wọ́n filẹ̀ kò mọ̀nà mọ́. olùwà náà wọlé akíndìmọ̀ mi fún àáfà báyìí ń mọ̀nà mo sì fẹ́ délé àfi fíàm ó kàn balẹ̀ nínú ọ̀nà yára bá náà lọ. ọ̀sìnrọ́jú sọ̀rọ̀ kọ́ tú mi sẹ́kẹ̀sẹ̀kẹ̀. èyí tó bọ́ ọmọ rẹ kọjá kọ́ ọmọ rẹ wọ̀ ojúlé lọ sí kí ni mọ́mọ́ ẹni ọlọ́run ni kọ́nà wọlé àti ẹkọ́ tú ọmọ rẹ lẹ̀. gbọ́n tí mo sọ. لقد قيل خدمه أن ما طال عمره ọmọ yìí. وأحسن أعماله لمن خير أمتي. kí ni mo tẹ̀ rí mo ṣe lè wò ó pẹ́ tó ọjọ́ rí ẹ̀. nígbà tí wọ́n máa dá wákà fún bàbá wa akéwkéwé torí bàbá wọn lóhùn
màmá akéwkéwé lóhùn màmá arúgbìdẹ́sí lóhùn wọ́n máa líìdì àsàlátù tí a máa kà á wọ́n tún dá wákà ọlọ́run ló máa dá wákà sọ́mi ìyá náà sì gùn ọlọ́kàn kótó ó di wì lẹ́yìn ìbúlé ọmọ. ṣé ń gbà bàbá? ẹ má fara wọn àti òdájọ o ẹni tí òdájọ ò lè kó o. sẹ́ni bá ṣe ń rẹ̀ ń wá 1,000 2,000 lọ́tọ́ ló bá fún ọmọ yín bílíọ̀nù ìfún ẹ̀. wọ́n náà sì jẹ́. wá sí mi àkọ́kọ́ nù kò tí ì tó tó o bá ń bọ̀ lẹ́yìn mi tó mú yàn mẹ́ta lẹ́yìn ẹ ká lọ bí tàṣí sórí rẹ̀ ẹ ká lọ ọ̀ ní commission lórí wọn. wá sí lónìí a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. kí ni ò jáde àwọn gbà mọ́ ọmọ ìyá wa láti ìlú òyìnbó àti gbogbo yín àti kẹtìrà tó wá bá a dáná láti kó ọ̀fẹ́ tí ò gbowó wá mi máa rọ́ṣà náà hun yóò fi kú nítorí àwọn fúnni kó dáná kéèyàn ó jẹ kó máa jẹ ká mọ́ wà ní sheikh ẹ má fowó gbẹni tí ò dáná mo yọ̀ǹda ara kí n wá dáná fún yín lọ́fẹ̀ẹ́ nítorí náà nílò fún wa ó sì dáná náà dàbí ẹ jẹ́ tó já sí i la. يا أيها الذين آمنوا òun náà ìfúnnágbádá wọ̀ pé kó ti gbà sí i. قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá à ń gbìyànjú kọjá oore tá ń jẹ n ti ń di ní ń di. nílùú Baghdad ìlú Baghdad ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ láyé Haruna Rashid. قوا أنفسكم وأهليكم نارا. kẹ́tọ́ lè rí ìyọnu Ọlọ́run ẹ kọ́kọ́ kóra yín ní ìjánu náà ẹ̀mí ara yín ẹ kó ní ìjánu ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń bí ẹ̀ kú ẹ̀mí ní ìjánu ẹ̀jẹ̀ mi yín ó máa fà yín lọ bí tọ́lọ́hún ti bínú bí a ń yọ táyà mọ́tò àyọ bátìrì kí ni ò tó mọ́ gbóyà lọ ipa àyàn lẹ́kún òṣèlú ló kún gbòòrò nísìn ìwọ ní àwọn àyàn kọ́ lọ gún òyìn pa sínú ilé ọ̀hún fọ́gbò mọ́ àyàn lórí èyí jẹ́ ṣẹlẹ̀ ìrèwó ló kan léyìn àwọn tó sì kú lójú náírà náà ìrèwó ló kàn ya wọn sọ́ọ̀rì náà ní wọ́n ti fún ya wọn wọ́n kú lọ́mọ wọn ń ṣàgò káàkiri orí àtàn nísìn ta ni ó bẹ̀rẹ̀ tọ́ ọmọ pàtó wà láyé kan orí tọ́. kó kọjú máa ń tọ́ka dùnìyà kà máa ń tàfihì ayé rẹ ni tó o bá ti rí gbèsè déédéé ayé tiẹ̀ ayé yìí lè sí lọ́wọ́ ẹlòmíà ayé aláyé ní èsòsì èkú lójú ìrántí ọ̀rọ̀ kan bó mo ṣe wí náà àtàkọ́ dùnmù kọ́pùlà tànà dùn tètè gba wájú sí nǹkan tó fi dẹni wájú kó tó ṣe àbámọ̀ ayé rẹ̀. bẹ́ẹ̀ bá ń ra bíbóyá ojúbọ ní òjò tó máa bọ̀ nǹkan níbẹ̀ Islam lẹ promote owó tẹ ẹ̀rì mọ́lẹ̀ níbí ó kọ́lé tó kàn tí ó sì máa gbénú ẹ̀ láyọ̀. jàmáà mi ẹ̀ tẹ̀lé mi ní ẹni tó nǹkan ṣe tí ò ṣe yóò sábàmà yé ṣe nǹkan tó báyẹn lójú ẹsẹ̀ alwaqtu àsìkò ṣe pàtàkì. báyìí bá pé wọ fi jó nǹkan rí nǹkan náà wọ́n sí pé ńgbà tí mo pé ọmọ 40 mo ti mo ṣe ni 35 mo ti ra lẹ̀ 40 mo ti kọ́lé 50 mo tún ti kọ́lé kékeré kótó di 60 mo ti ṣe gbogbo kí n ti ṣe tán bọ́ọ̀lù ọba ló yá alihamudulilayi ọwọ́ á pé 70 ọwọ́ àrò fẹ́ kó pẹ̀tẹ́ẹ̀sì àlè ìyàwó rẹ ní ògùn. أنفسكم وأهليكم نارا. gbogbo ọ̀nà nílé wọkẹ̀ yàrá sàlẹ̀ lọ kù sí
àní gbẹ̀yìn kúndéjì wà mẹ́tí ń rújú pọ́tọ́. ọkàn gbọ́ tó ké ń dàrú ni bẹ́ẹ̀ ni ń dàrú ọ̀sìn lágbára àti jàmọ́gbà náà bá wọ́ ọ lẹ́ẹ̀kan báyìí hospital ló ti láǹtì. وأهليكم نارا. àǹfààní tọ́lá ń fún àríbidé sí i kárin àfáà ti ní wọ́n ń jẹ̀ka báyìí wọ́n sì jẹ̀ka kú ni torí kó kéré nu létí oyin ó ti síkú tó yin ó padà wá mọ́. mo rò pé ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. وقودها الناس ẹ má lọ bọ̀ mọ́. والحجارة. kò má yí ọ̀rọ̀ ẹ wo bí ṣe yẹ kì í. وقودها الناس والحجارة. èyàn fẹ́ bá mi wí. وقودها الناس والحجارة. bẹ́ẹ̀ bá yẹra yín mójútó ó kàn ọmọ tó wà lábẹ́ yín ó kà àwọn ìyàwó yín ìyàwó àáfàá tí ò nẹ́sìn àáfàá tí ò ráyè mójútó ní ẹ̀. ìmójútó ẹ̀sìn ló jẹ́ débi ẹdẹ yìí kéèyàn ṣe wùlú ọ̀fọ̀ ọmọ 20 kó mọ̀ sọmọ àáfàá bẹ́ẹ̀ ó yẹ kó káàsù wò ní mọ̀ọ́dún náà ni táwọn ọmọdé sì tó kéyọrí ọmọdé wa ń lẹ́kọ̀ọ́ lójú lẹ́yìn àgbo sójú àgbo wọn ni ẹ má fọwọ́ kan o ọmọ ṣéwù ti ń sin kan nù ó tó jọ bàbá rẹ pátápátá. owó tó bá sì pa àwọn ọmọ tí ò nà náà nù àmọ́ ẹ wo dáadáa kò lẹ́yìn àwọn àfọ òdu ẹ̀yìn mọ́ lónìí tó wà fúláṣì ni wọ́n dùn ẹ gbọ́ ẹni bíi kíni kàkà mọ́tò àfà mo ní ọlọ́run fún mi lọ́kọ̀ tó pọ̀ tààrà ṣùgbọ́n lè kí mo kọ́kọ́ láyé àti mọ́sálásí nígbà mo kọ́ lé kí tí nǹkan dúró dáadáa tán àwọn ọ̀dàjà ṣe lẹ́yìn náà ń sèké lè kíkò sósì ní dìké ẹ̀rí tí nǹkan ọlọ́pàá ká ní kì í sẹ́rù nígbà míì mo fi hàn sọ̀sọ́ ni bí ilẹ̀ bá dàrú tán èmi ní tó mójútó ẹ bá. وقودها الناس والحجارة. tábà débi tá à ní lò mọ́ tá à ní lo àdámọ́ tó pé nǹkan mi là á máa lò. وقودها الناس والحجارة. وقودها الناس والحجارة. وقودها الناس والحجارة. gbajúmọ̀ ní leaf l'Abuja owó alẹ́ nìkan tẹ́ yẹn ti ní òun wà ń bẹ̀ ọmọkùnrin yẹn nọ́ọ̀sì gidi tó mọ́sẹ́. bẹ́ẹ̀ ni gorilla kìnnàkì. bẹ́ẹ̀ ni ìnàkí. ó wá fẹ́ bàjẹ́ lójú oorun ìlú sùn lórí bẹ́ẹ̀ ni wọ́n sùn lórí àga. bó ṣe ké báyìí ọlọ́run ká arrest ẹ̀ ni ìlú sọ̀rọ̀ bá ń lọ. Allahu Akbar. wọ́n ní bàbá mo jọra pé mo sùn tí í lónìí ó ní tí máa ń pa owó rẹ̀ àwọn nù. wọ́n á ní jọ sí mi lára rẹ̀ àdúgbò ó lò lára rẹ̀ o. وقودها الناس والحجارة. Christians ni ó ní tí máa ń pa ìran àwọn nù ló yọ sí pé ọjọ́ ń pé lónìí àmọ́ pé wọ́n ń yàn mí tì í ọlọ́run wá lò pé òní tiẹ̀ yẹ wà ní kúkú yìí. وقودها الناس والحجارة. bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé ayé kó níjànú fẹ́ ẹ kú ọmọ yẹn ara lè yín níjànú ẹ̀yà wa tẹ̀ wà níbí ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ohun tó ọmọ yín wọ̀nyí ń ṣe ò dáa. ẹ̀rí pé ẹ̀rí ẹ kó níjànú tààrà àìfẹ́ ọmọdé bíi orí ibù tọ́wọ́ rẹ bá ń sin tí ò dá lọ́gùn rẹ̀ ọ̀fẹ́ bá wíwá ń sọ lóru. àlè kó bá mi yóò ti kó bọ̀ àlè kó bá mi ó ti kó bọ̀ ọwọ́ tí ìdùn ní àìfi sábẹ́ aṣọ yóò rà
gbọ́n tí wí. ọmọ rẹ ti mú ọkọ wáyé lórí 6 nísì wá pépé wá èmi ìyá rẹ ò sáyé báyìí ìwọ náà ń jẹja wọn kó bọ́ fi tàá fún ọ lọ́sẹ̀ yòdòyòdò mo ti bẹ̀rẹ̀ oúnjẹ ọmọ njọ́ tí a bá jálẹ̀ bí ẹrù òfin agbára rẹ̀ ní kamọ́ wọ́n lu ọmọ tó ń jẹjẹ rẹ̀ oúnjẹ ìdí ọmọ rẹ̀ tí ò tó jẹ. ṣé wọ́n ń gbọ́ tí ìsọ̀bẹ́gbọ̀n kàwé. عليها ملائكة غلاظ شداد حسبي الله. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. ìyá ẹ wá kí ọkọ yín. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. Mọ́tò bá ń gbọ́ mi yé yòó, mbà níbi kọ́ níbi dáadáa. عليها ملائكة. Bàbá, ohun tí ọmọ burúkú ń dálẹ̀ nínú ìdènà àjọ àlọ́ ìdẹ̀, ojú tọ́ta rẹ̀ fi ń ṣe ọ lọ. Bàbá gíga yìí dàpọ̀ tí ń lọ tí ń bọ̀ jù. غلاظ شداد. Bí ìbá sáré ibi dé sí ti pẹ́ tó báyìí lóde mọ́. لا يعصون الله ما أمرهم. Wọ́n sì wọ́ọ̀nù mi débẹ̀ ni. Tí ẹ bá ti dọdún orí kan tó ọba sẹ́rẹ́ nìkan, ọ̀ àmọ́ sinmi kọ́ ní bàárí jẹ́pẹ́. Àmọ́ kì í ṣe bí arígbidé sí disciple mi lárígbidé sí very loyal to me. I'm very dearest to my heart. ويفعلون. Because ẹni tó bá ti ní nǹkan ṣe láyé lọ́rẹ́ tèmi. Tó ní nǹkan ṣe ẹ̀ tẹ̀lé mi. Tó wà fún pọ́ọ̀sì mi tí mo fẹ́ jẹ́ láyé nì, àwọn ọ̀rẹ́ tèmi lọ. Ẹ̀tọ́ tí màmá mi ti wọ́n ti ṣe bí wèrè èmi èrò mi jọrẹ́ tó yóò kó mẹ́mi náà jọ kàn pé kí ló ń kọ ọjọ́ ló discourage mi. Màá tẹ̀mí bá rìn lójó mo fẹ́ kọ́ ní kéwù wọ́n wọ̀ lọ́dọ̀ ẹnìkan àsopú lórí. Ó bá dà sí àwọn akéwù lọ́fà ní kíláàsì ọ̀fẹ́ kọ́ ìdìbò bí nǹkan sọ fún mọ́ni. Mo ní bí wọn ò kọ́ lórí ìran wa tí wọn ò ké ìran bí ò ké ẹja kọ kalẹ̀ fún ẹ̀ tí ò ké. Àṣepọ̀ ní tó lò mọ́. Ìgbà tó wá kún yányán òtútù ayé lọ kọ́ bíi méje mi òtún gbà yàrá lẹ́sìn. Gbogbo ṣe ti kún yányán tí n bá dó lórí sí rẹ̀ lónìí dọ́nà tí mo dáwọ́ gba bò mí tó ti ní sẹ̀lẹ̀ máa sáré ká ẹni ìyá. ويفعلون ما يؤمرون. Wọ́n àti tẹ́ gbà mú ẹ kóra yín ìjánu ẹ̀yin ìyá tẹ gbẹ̀sẹ̀ ní náà ẹ̀ dá mi lóhùn ẹ̀yin ọkùnrin tẹ gbẹ̀sẹ̀ ní náà ẹ jẹ́ ká sì máa hàn lára yẹn má ṣe bí wèrè. Ìwọ́n tó lọ gbẹ̀sẹ̀ tó ń bọ́ kọ̀ rẹ̀ jà bọ́ọ̀ sí fasọ rẹ̀ yà lọ ń wó tí fi dúró kí lọ fẹ́ kẹ́ni tí ò lẹ́sìn òsì. Ọkùnrin tó lóun gbẹ̀sìn ìyàwó ò tí sọ̀rọ̀ kan débi kan ó kàn fi orókùn lé lọ́rùn ni ẹni máa bí kámẹ́rà rẹ̀ máa tún ẹ dá ẹ sì lẹ́yìn gbẹ̀sìn tá a bá ní sùúrù lára mùsùlùmí mo láti rí mọ́ gbogbo ẹ̀dá tí máa ń wá ń tó pé kò ní rí nǹkan tí ó bá ṣe tóbi lọ́gbọ́dọ̀ lẹ́yìn Haruna Rashid nínú Baghdad ẹ bá bẹ ọkùnrin kò sí lójú agbóúnjẹ. عليها ملائكة غلاظ شداد. Àríbidésí Sheikh Abdulfatah Àríbidésí لا يعصون الله ما
أمرهم العلامة ويفعلون ما يؤمرون. موت العالم àáfàá tó wúlò tó bá kú gbogbo ayé ló kù. Ìlọrin lẹ́ ń gbé obìnrin tí ń wé káàkiri àgbáyé bí tẹ́ ti di àáfàá àgbáyé nù. Tẹ́ ń tú ìmọ̀ gidi lẹ̀ yàtọ̀ sí ìmọ̀ tó lè kú yẹn lórí. Ẹlòmíràn pé kíní yóò kàn tó gbé àbúfẹ́ bàjẹ́ fún yẹn ni. Wọ́n tó fẹ́ sọ náà ló bára yẹn àbáyé fẹ́ bàjẹ́ mọ́tò wà ó. ويفعلون ما يؤمرون Ẹ máa ká sí sọ̀rọ̀. ويفعلون ما يؤمرون. Ẹ tẹ́ bí arígbìdé sí ẹ lọ kún fún tẹ̀sùbá. Ẹ̀yin tẹ́ fẹ́ wọn ní náà. Kún fún tẹ̀sùbá. Ẹ kún fún tẹ̀sùbá. Olórí ikú ní sọ̀rọ̀ olórí rẹ̀. Kọ́lọ̀ jẹ́ mi yín gùn. آمين. Bẹ́ẹ̀ sí àmì yóò kàmí lá. ويفعلون Arígbìdé sí. ما يؤمرون. Olówó náà àwọn àfáà tó fara gbolẹ̀ fọlọ́. Kọ́lọ̀ ní fún wa ní sìjábà. Ọlọ́run ní jẹ́ kúrí kékeré. عليها ملائكة غلاظ شداد Ẹ̀jẹ̀ ń gbọ́ sípíkà yẹn mọ́. لا يعصون الله ما أمرهم Yóò dáa fún yín. ويفعلون ما يؤمرون. Ní Baghdad. Àṣìyàn náà wọn ò ró mi. Ọdún mẹ́ta lọ sí wọ́n òjò tí wọn ò rí. Ẹ fẹ́ lọ sọ́sọ́ fún donation ni. Yes, sir. Ẹ ti fún wa. Yes, sir. Èló. Donate àbí donation. O donate. Nínú kọ́mọ̀ lọ. Èló lè fi ránṣẹ́. 50,000 naira. Ọ̀ní sọ èyí ó kọjá wá bí mi ọ̀ní fowó lẹ̀. Bọ́ọ̀gbẹ̀ yẹn agbóhùn rí ọ. ويفعلون ما يؤمرون. Ẹ̀jọ̀kọ́ jí o. Ìyọ̀nà kẹ́lẹ̀ kan lọ báyìí. Torí àdúrà tó fẹ́ jù lẹ̀ kọ́ lè bá rí mú délé. Á bì jẹ́ ránṣẹ́ sí. Ọdún mẹ́ta àwọn òró mi. Ẹ̀dá kẹ́kọ̀ọ́ ju síbí. Ní ẹ bá kó lẹ́yìn ìlú. Sẹ́nu gbòòrò láti dáràn o. Àmọ́ lẹ́yìn ìlú wọn ti dáràn bẹ́ẹ̀ náà nísìn. Gbogbo ilé àkọ́kù lẹ́yìn ìlú orí bẹ́ẹ̀dì ní máa láṣẹ́wó. Lábẹ́ igi kaṣú ó lọ. Àgbàdo tí a bá ti ya èyí tí wọ́n ya súkúrú tó kún dáadáa o. Bẹ́ẹ̀dì wà ń bẹ̀ jáde ń súnmọ́ wọn. Gbogbo àwọn ya alágbàdo kárin wọn. Èyí ló mú lóko tó fọkọ̀ gbàgbàdo wálé. Máa yá lọ ló wà mẹ́, máa yá lọ. Ìjọba ẹ̀dá mi ló. Àwọn abẹ náà lẹ́yìn ìlú. Lọ́kùnrin kan bá yọ sí ẹ, ó dúdú họ́họ́họ́. Ó sì mọ ọmọbìnrin mẹ́ta lẹ́yìn. Kú àǹfùsàkùn mo fẹ́ tú wa. قوا أنفسكم وأهليكم نارا. Ló bá ní kí lẹ wá ṣe níbí. Wọ́n ní àwọn abẹ náà nì. Ó ní sẹ́ni ẹ kú nínú ìgboro sí. Wọ́n ní náà fi kú o. Ọlọ́run tẹ fílẹ̀ ní ọlọ́run tẹ wá bá ń bí. Kò sí ní ìgboro mọ́jọ. Wọ́n wọ́n máa kó máa àyìn náà máa kó tó. Ọlọ́run sí ìgboro mọ́ni tẹ̀ wá ká. Wọ́n ní wàtá abẹ́ tí ó gbà ní. Olùdá tá a lè bá ń bẹ lọ́hùn. Ó dá wọ́n bá lè bá abẹ́ tí ó bá dáhùn. Ó ní ẹ bá ń pín ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Kú àwọn fúnra kún fún sọ́wọ́. قوا أنفسكم وأهليكم نارا. Ní ẹ bá ké sí ọmọ rẹ ọmọ igi mẹ́tẹ̀ẹ̀ta wá. Ó dẹ̀ fún alómi àlùwàlá. Wọ́n bá fún ọ. Ó ní ẹ̀tọ́ lẹ́gbẹ̀ẹ́ mi. Ó wá yẹn náfìlà araka méjì. Ó ní kọ́ ọmọ kan dúró bí lẹ́yìn kíkan dúró lápò ọ̀tún kíkan dúró lápò òsì. Ó ní Ọlọ́run tí a bá tẹ̀ ẹ̀sẹ̀ ọ́
wọlá dáadáa àwọn ọmọ wọ̀nyí bí ìlú yìí bá ṣe ọ́ wọlá dáadáa àwọn ọmọ mi yìí mo fẹ́ kọ́ ròjò fún wa. sọmọ yín ṣe fi tọrọ orí bẹ́ẹ̀ ìtọ́kọ yín ti ń kì í mọ́lẹ̀ náà ti ń kì ọmọ yín mọ́lẹ̀. ẹ gbọ́ Yorùbá tí mo sọ ẹ̀tọ́ ọmọ yín níbi tí ó ṣe fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ọmọge tí aláwọ̀ akékùrá nìjà ẹ̀ múra tẹ́ ẹ má sọ ń jọ wòlíì mọ̀ wọn sì náà ní ẹ sọ di sẹ́ wọ́n ti gbàgbé Kùránì. ẹ wọ ọmọkùnrin tó sin wòlíì mọ̀ ní fagbó ládùúgbò yìí. wọ́n bá ní ọmọ sìgá dání tẹ́rẹ̀ tí wọ́n náà kò lú wáṣẹ́ àbúrò Ọlọ́run yìí. mo kéwúrí. ṣé ẹgbọ́n tí ìwé abẹ́ ìdá mi lóhùn? sọ́ni pàtó mi sọ́ni lẹ̀ báyìí òjò ti ń dá wàrà. òjò ọdún mẹ́ta tí ò ti rọ̀. lọ́dún mẹ́ta sẹ́yìn. àṣẹ ilé tọmọ mùsùlùmí bàbá wà àdúrà àwọn onígbà. àwọn onígbà níbẹ̀. táwọn ọmọ yẹn wọ ẹja nọ́mbà tí ò tọ́ sínú ilé ẹ̀wọ̀n aṣọ Kùránì ẹ̀ ní ó gbà ó rí ibú ti pọ̀ tó rí ilé lọ. gbogbo ọmọ yẹn ọkùnrin tí ò tó yàwó ní ìyá tó máa ń béèrè ìyàwó rẹ̀ ń kọ́ gẹ́bẹ̀rẹ̀ ní béèrè ọmọ SS1 SS2 di SS3 wọ́n ti ní ìyàwó jẹ mú wálé ìyàwó ẹdún ìgbà tẹ́básítẹ́ ké sí mi ọmọ yín kéékèèké mú àlè wálé inú yín sì ń dùn irú ètò ń gbó mọ́lẹ̀ nu ọmọ ọlọ́mọ sọ́bẹ̀ náà kí tí èyí orí búbà sọ́bà ọ̀sẹ̀ mọ́tọ́kọ̀ jẹ́ yìí fi ọ̀rọ̀ sẹ́nà rògbò ni ọ́ kò ní lọ jà sẹ́ni kọ́kọ́ rọ́lẹ̀ torí girlfriend ló wà wá tẹnu wà ní SS1 di SS3 ẹ̀wọ̀n ọmọge tó wà bí nísì kánrin wọn ọlọ́run ni a ṣàyẹ̀wò ni ẹ ṣàfi ẹ̀tẹ̀ bàbá bẹ́ẹ̀ máa rún mọ́ra kò sí ń pa wọ́n ti kó ṣọ́ọ̀bù wọn tẹ̀ ó lè ti já ṣọ́ọ̀bù kò sọ́jà ń bẹ̀. ǹjẹ́ èèyàn máa kó lé lórí tó kẹ́ alihamudulilayi kò tiẹ̀ tí ìràdíjà dédàjì tí wọ́n ti bàjẹ́ wọ́n bàjẹ́ ẹ̀ kíyèsí ni wàyà ọmọ rẹ ti dùn tiẹ̀ lọ kò bímọ ni ó ti sẹ́yìn àkókò rẹ ti dorí kodò ọmọ tí ń bara láì bímọ sí fura tí ń jòkó lépo kí ló ṣe ó ti hàn lé mọ̀ níbi kan ni ṣé kó lọ wí lè. نارا وقودها الناس والحجارة. ìyá bàbá tí a bẹ bàbá wa kó tó di bá a níyàwó ni ìyá dáàdì mi ó wà lọ bá bàbá mi jọ kan aláàjì ẹ má dá sí ẹ má dá sí adẹni yóò yá kó pẹ́ adẹni yóò pẹ́ kó yá ẹjọ́ tó ayé dágbé àṣé yóò yá ni bá mi kú lójú ayé yẹ ẹ̀ kọ́nọ́mọ́dé orí píkà rẹ̀ nínú wa náà. Àmín. Allahu akbar. وقودها الناس والحجارة. ọjọ́ ayé òfúnfún jọ náà. òfúnfún jọ náà. jẹ́ kí mo lọ tú ìyàwó lọ́fọ̀. Allahu akbar. وقودها الناس mo tú ìyàwó lọ́fọ̀. والحجارة. ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lónìí ẹ̀wọ̀n ọ̀rọ̀ táwọn ọmọ yín ń dá ó kọjá àdúrà tẹ́ ń ṣe. èyí là sàlá tó gbìyànjú kẹ́tọ́ di ọmọ yín ti kọ́kùnrin wọlé ti mutí dédé àdúrà tó gbé wọlé wọn ti dànù. ẹ̀rọ ọmọ yín kó ní ìdánù mọ́ wọ́n fi ń gbígbó sàgbàlá yín kó lè tún wọn mu kò náà fowó rà ó sùn sílé ni. orúkọ ní ìkan tó bẹ náà bá fógójì ọdún nígbà tó gba sàtífíkẹ́tì bá wọ́n ní dídé ìwé ẹ̀kọ́ burúkú yìí ó ní ọlọ́ọ̀kì mo sì fógójì ọdún tètè ń bẹ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni bọ́ọ̀sì ń bẹ̀ mí tó ìyàwó rẹ̀ ló gba ìjọ dání máa lọ ìyàwó rẹ̀ tó ń fa yàrá kàn láyà ẹni ẹ̀kọ́ ni ó ta rẹ̀ sọ̀wọ́n náà lẹ́ni ẹ̀kọ́.
ẹ̀yin ìyá dẹ́mínú bàbá ọjà la mójútó ọjà ànájàká nǹkan ṣe ń bàjẹ́ mọ́ alábẹ́ ẹ torí kẹ́ lè ju ọpọlọ ẹ nísìnyí ẹ bá jọpọlọ wá ní kínú ọkọ ṣàyẹjẹ bẹ́ẹ̀ sè pátápátá ẹ̀kọ́ ní ẹbí inú kókó lé òun àṣọ gbélé bàbá rẹ kò sásùta àbẹ̀rẹ̀ tẹ̀ ń sákọ̀ kẹ́ni láńlẹ́dì ìgbà náà wá ń kọ́ táyé níbi tí nìkan ni ọ̀fun wa sọ pé bàbá tọmọ rẹ lóyún ó lè dóyún mọ́ ìyá àbú ni ọ́ obìnrin tó bá ti lè dóyún mọ́ tí kò ọmọ rẹ fi wú lábẹ́ rẹ ìyá àbú ni ìyá ń bì ń wúkọ́ ojú rẹ funfun ọwọ́ náà dóyún mọ̀ níbi kọ́ da ọjà lásùbà kọ́dé ní ilẹ̀ mi ta ti alẹ́ ọmọ rẹ ò tẹ̀ jèrè òbí kò gbádùn pé ìyá mi rè ẹ̀rí ọ̀dá lẹ́kọ̀ọ́ bàbá náà ti gba kámú ìdátúwó jẹ ni ó sọ fẹ́ni tó ń fẹ́ iṣẹ́ ní ó ṣe kú mọ́lẹ́gòkè mọ́lẹ́sọ̀ ìjọba ṣe wẹ́ẹ́kẹ́ náà ló tán. wọ́n ń gbọ́ àbí wọn dáhùn. khayru ma warratha rijalu banihim. àtẹ̀yìn bàbá tẹ̀ ń ta tẹ́tẹ́ káàkiri àdúgbò ìgbà ń ta lúdò ó tẹ̀ tó àkàndé ọmọ tara wọn ní kiri wọ́n wá tún gbọ́ pa ìrọ̀sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí aṣọ òkúta sí wọ́n wá ní ìrọ́dé àfọ̀pá ayọ̀lẹ̀ sẹ́mi yín kú bẹ̀ ẹni tí wọ́n ń nà ìpàkọ́ tó padà síjà yóò máa rò pé tàbá kírun tán màá tún nà tó wá ní ìrònú. khayru ma warratha rijalu banihim. wọ́n ti wá nílé mọ́mọ́ aláyọ̀ká tó ná máa ń pa ayò nǹkan ò dá ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ilé ayò lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bí ilé ọtí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ni tọ́lọ́ ọlọ́njọ́ kọ́ ni ọlọ́njọ́ sépè ni àtàwọn ajá ń ta lótò káàkiri wọn ṣé ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ilé ọlọ́wọ́n ọba wọn ò lè jèrè kú mẹ́ tọ́lá ẹtí bá máa ta ẹni ẹ̀kọ́ ní ẹ ṣètàlẹ̀ náà ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ilé ọlọ́wọ́ lára ń tètè lẹ́yìn kiri èyí tẹ̀ máa ń lo ẹ̀rọ akábì àsìkò tẹ bá kùnrin mọ pa machine yìí ọwọ́ ń lọ aka lásìkò tẹ kùnrin àlà àpá àkànnà ro àkàn forí kalẹ̀ àkàn rúkú ẹ̀rọ òjò wọn ó gbọ́n tí ń ṣẹlẹ̀ mọ́ gbọ́ ọ̀nà fún ọdún ọlọ́ọ̀rẹ́ ò máa fọ́ ni òní jèrè. àtẹ̀yìn tẹ ní studio lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àsìkò tẹ pé sáfù òkè gbèsè ni ìgboro ti dàrú kàkàkù kàkà ó wá yín pa àwa gbọ́ ìrun tí wọ́n ń kí mọ́ ń jẹ́ lọ́dẹ ní ẹ̀kọ́. adabu salihun wa husnu sala'i. a ti fẹ́ kọjá ní church wọ́n ní dákẹ́ ìlú àtàlùwò àwà lẹ́nu ọ̀sìn ẹ̀wọ̀n látẹ̀wé fún church ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ mọ́sálásí ìbẹ̀rẹ̀ tí ń ta àgbàdo sísun náà ọmọge wọn tí wọ́n wà tí wọ́n ní jánábà tí wọ́n ní haidọ̀ ibẹ̀ lọkùnrin tí lọ tẹ̀ wọ́n láyà létí mọ́sálásí. àrífín ẹ̀rí ilé ọlọ́run fi lébi pé kò sí tẹ̀lé síbẹ̀ tí wọ́n ń gbọ́. adabu salihun wa husnu sala'i. ẹjẹ́ amójútó lè wà ní wá sọ bí lónìí. discipline gbọ́dọ̀ wà fọ́mọ rẹ kọkùnrin ó máa síbẹ̀ kó wà ọ́ máa mi ò gbọ́dọ̀ rí ọmọ tí ó pẹ̀lú ọkọ nù. ọkùnrin gbọ́ lọ́mọ rẹ níta ọwọ́ à ń bọ̀ kò ní kakú ọmọ mi ní bọ̀ ọ̀jẹ̀rì ẹ̀ mọ́nu. ó yẹ kẹ́lò rí ìpayà ń ti tó lọ́kọ̀. ọkùnrin fẹ́ sanu kí lọ sá lọ dákùn ọ̀sẹ̀ tán sí lọ. ṣùgbọ́n àná ṣerú ẹ̀rí sọ ṣerú ẹ̀rí ìwọ náà dáhùn sẹ́bà náà ṣe kìlọ́ mọ́lẹ̀ sẹ́lẹ̀ àkọ́kù náà ti fẹ́ ọ. sẹ́nu ọkọ̀ ni kọ́kọ́ ń fò láàrin fíìdì kọ́kọ́ ń báǹsì báyìí sẹ́bà náà ṣe wò fún òun náà láì mú fún kò sì sí ní díà. huwa khayru min at-tananiri wal-awraq. bàbá àṣìyànlá mo tó sì bí kiri ní kéwòn mi àwọn ọmọ yín tí ń ron tẹ́ jùlọ ọmọ rẹ tó mú iPhone lọ́wọ́ tó lé ní 500,000 kí ni sẹ́ wọ ìyá rẹ ọ̀hún tàbí mẹ́sìkẹ́ lọ ni kí ni sẹ́ bàbá rẹ tí ń sọ dẹ wọ́n tó bí wá lé ó kan family house yìí ọ̀ lè fà létí pé àtó yìí lò ó yàmí kìyàmí
mo ní làbí bẹ dáadáa òsì lọ́jà oṣù wa lè bẹ̀rẹ̀ tì ọmọ rẹ̀ kásàkásà fóònù 800,000 ọmọ rẹ̀ wá mú wálé ọ̀gbẹ́ púpẹ́ tó wọ́n ti lò ọ́ ti di polo fún ọmọ yìí ọmọ tí ń kàwé lọ́wọ́ tó wá ní ẹ má sanwó skul mi mọ́ ọmọ pé ti dègbé ó ti ṣègbé yóò tó àfọ ìjẹun náà sẹ́sẹ́ yìí ilé ẹni kò tí ì jáde láti jẹ ìjẹun rẹ òfò lẹ́ńjẹun lọ́mọ yìí tí ò dé skul jẹ́ ti yàn náà rẹ tán wọ́n ti parí ayé rẹ ọmọ tí ò dé hostel tí ò sùn wọ́n gbọ́. huwa khayru min ad-dananiri wal-awraq. ọmọ tí lọ sùn ní ẹ má wọlé oúnjẹ mi ẹ̀dùn méjì lọ́mọ ẹ̀jẹ̀ kò ní fowó dáná yóò lọ máa ọ́dà fún oúnjẹ ni oorun kan 150,000 tọ́ba fọ́ ra yàrá sí 100 tí kìí sí ó bá kún 120 wọ́n tún ọmọ rẹ̀ bí agbélé pawó ni àkàkà fi kan ara abẹ́ ní ẹ bá gorí ẹ̀ òní yóò rò bí ṣúgà yìí o èmi lẹ́tà tó ka mọ́ òní yọ̀ dín yìí o láì lẹ́kọ̀ọ́ la. ṣé wọ́n ń gbọ́. fi yawmin shiddatin wa rakha'i. kàmọ́ra yìí lọlé ara yín náà ń dùkẹ́ wà nìjẹ́ náà dùtọ̀ tó wà lábẹ́ yín pa. báyé bá sì yẹ òbí tí ò yẹ ọmọ ayé òbí ó bàjẹ́ kẹ́yìn lọ ẹ lọ mójútó lé yín o ọmọ rẹ fi ń wọlé ní 1:30 lóru àwọn tó bí àwa ọ̀dọ̀ ya dáàdì ni mo gbé àti bàbá mi tá a bá ti pẹ́ wọlé màá náà máa di oore tá a máa lẹ́tà mọ̀mọ́ tí wàá fi ọ̀rẹ́ sẹ́yìn báyìí mú yìí ọtí dé kọ́ wọlé ọjà gbé àwòrán ìdágbóná nù mo sì fẹ́ràn àwòrán ìdágbóná mo sì máa gbé yọ̀mọ̀ mọ̀mọ́ kan gba ẹnu ọ̀nà wọn lọ́ni ìsọ̀mí lẹ́nu pàtó ẹni yàwó sílẹ̀ àbílẹ̀ bí méjì láti bàbí. bàbá ló wà tó wá ọ̀nà tó wọ́n ẹ̀sìn wá pé dáàdì mi lókè pé aláàjì mo dé ọ sí i. tí bàbá wa sì bá yàn mú wọ́n fẹ́ pé sẹ́yìn lẹ́bi mi sá. mo ló jẹ́ rí bá a ti rí i. ẹ̀kọ́ tó bá yẹ kọ́ ọmọdé oṣù ẹjọ́ ó dáa sùn bẹ́ẹ̀ bá jẹ́ ó dáa sùn gbogbo ayé ló bá sùn kún lọ́la. Allahu Akbar. Àríbìdésí kí ló jẹ́ de àpéwò wọ́n tọ́ yín ni tó bá ti gbọ́nà àbúrò lẹ́tọ́ yín sí ẹ̀ mọ̀ jáde sùn ó ní yóò ṣe pé náà ní pẹ̀lú òtónù bàbá yín máa mú ilẹ̀ sàlátù ni ká lọ ọ̀fíìsọ́dọ̀ àfáà tó nímọ̀ olójú ẹni bẹ́ẹ̀ ti rí èyí wá nájà dòru ẹlẹ́ni nájà ayé kòkó bẹ́ẹ̀ ti rọ́jà kìí àmàlà. kó máa yá lọ. Tilka tafuna. Yorùbá rẹ̀ ló kó máa yá lọ bẹ́ẹ̀. Wad-dinu wal-adabu shan. Lihulai afniyani hatta al-liqa'i. Ọjọ́ tó ń bọ̀. Ẹ wo ọmọ wẹ́rẹ́ mi. Bàbá ọmọ tó yẹ ká kàn lẹ́ẹ̀dì ká bá wí. Ìyá náà máa ní ọ̀ọ́dẹ sọ mí lẹ́nu yóò tún ṣe mí lọ́la. Bọ́mọ wíwẹ́. Bọ́mọ wíwẹ́. Gbogbo ọmọ yín kékèké ti ya wèrè. Wá ń wù wọn ní ìrántí ọba ìdàgbà síbẹ̀. Kọ́lá ipa ọlọ́pàá ò ní kàn. Ẹ̀yin lẹ́jọ́ ní wọ́n rù àmọ́ ẹ̀ma tí ò bẹ̀rù ọlọ́pàá. Ó ní àsákì ìgbà bí ẹ̀yin ọmọkùnrin wọlé. Kí ló wọn bá bẹ̀rẹ̀ olè gbọ́dọ̀ nìkan ló lè káwọn. Fọmọ sí lè kéwú. Ndọ́dọ̀ ti ń sìn yẹn lọ wòlíì mọ̀ wọn sì wọ́n wá rí. Àbíkọ́ wọn sọ pé sẹ̀mọ́ òtó lóde kọ́ máa lẹ́ mọ́ra wọn. Pàtó àṣègbà rí lójó jẹ mẹ́ta. Bọ́ba ṣègbà ní ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ti yí wọ̀. Tí wọ́n lè jẹ nílé rẹ̀ ní síbí òtó lóde lọ ti jẹ mẹ́rin. Ẹni tí ó ṣègbà rí ọwọ́ adá màlá bí kókó. Ìwọ́n rẹ̀ bìbọ́ rí. Ẹ̀ṣẹ̀ àbáwá jẹ̀nà jìnnì. Bóòlù àwọn ìdè. Ẹ̀wọ̀ta dábútà yá bunayya saghira. A fẹ́ bọ́ sí donation báyìí. Kunta dawman
tí màá fi wálẹ̀ mí káti kàn káti máa lò ó. وإذا ما أضعت نفسك ألفي káti pẹ̀lú pẹ̀sẹ̀sì ní lọ káti bẹ̀rẹ̀ tó kéré náà. فكبيرا في زمرة الغوغاء. ẹ̀wò DPC nta ti ná síbi ti lé 25 million tí a ti kì mọ́lẹ̀ níbí Arìbídésí ẹ̀mọ̀ nìkan sí Sheikh Arìbídésí ارتدبت يا بني صغيرا كنت دوما تعد في الكبراء. ẹwà àwọn ará àjọ ọgbàjà wọn lu àárọ̀ wọn dá alẹ́ náà tó ń dùn kò ní bàjẹ́ fún yín. ارتدبت يا بني صغيرا bí bá ṣe àmì kò ní bàjẹ́ fún yín. كنت دوما تعد في الكبراء. ẹ̀rí kan lónìí. كنت دوما تعد في الكبراء. bí èsì múra àti dákẹ́ là ń gún mi ń kẹ́sẹ́ egun ọmọdé ń gùn wọn. ارتدبت egun ọmọdé ń gùn rẹ̀. يا بني صغيرا bí ẹ tó tẹ̀ níyàwó ni adébàbí kí ló máa mú múra sí obìnrin ó jí ọdọ́ ọ̀họ̀. كنت دوما تعد múmìnì ni ọlọ́bí في الكبراء. lọ́bí múmìnì ó bá débi tó máa padà. تلك تفنى والدين والأدب الصالح لا. ọ̀hún lọ dá lápá ọ̀hún tó ní kí n máa bọ̀ síkú mi àsápàtọ̀ ọ̀dá ìwọ ni bá wí. لا يفنيان حتى اللقاء. ó lápá ń dùn ṣùgbọ́n náà sànú. وإنما أولادنا بيننا. Tálẹ́ ní àkọ́kọ́ Arìbídésí.